yín o. Mr. Abdullahi tó tá ń ṣe Ẹ̀yin dẹ́n sọ pé àwa tí ẹ dúró. ẹni sùúrù ibẹ̀ wọlé ni ẹni sùúrù Mr. Abdullahi. Ètò tá ń ṣe lọ́wọ́ ni pé a fẹ́ káwọn èèyàn kí oríkì wọn àbí oríkì ìdílé wọn ṣóyè yín so adẹ̀ fún wọn lẹ́bùn. Àmọ́ tẹ́ ẹ bá fẹ́ ẹ̀bùn yẹn tẹ́ bá kì ẹ lè ní ká fún ẹni tó bá ń rìn àbí kẹ́ ní ká dì í mú ẹ ṣe Mr. Abdullahi. So ẹ lè bá wa ṣe máìkì yín kẹ́ kí oríkì ìdílé yín ẹ ṣe. Èmi ò tiẹ̀ nídìí ẹ̀bùn látọ̀dọ̀ yín. Ẹ̀hún náà ni mo ti mọ̀. Àwa gangan ni ọmọ Yorùbá. Tá ń gbé ẹ̀sìn bàbá tá ń gbé ìlú bàbá wa ga. Ẹ kí oríkì ìdílé yín Mr. Abdullahi ẹ kí oríkì ìdílé yín. Ẹ farabalẹ̀ máa kí oríkì ìdílé wa. Bẹ́ẹ̀ni màá kàn ra fún yín jẹ díẹ̀ ni. Àwa ọmọ ìlú ọmọ Ìkìrun ni mí. Àwọn náà máa ń pè ní Ìkìrun àgùnbẹ́ ńlẹ̀ òbí. Mr. Abdullahi máa gbọ́ mo náà mo ń sọ. ẹ dúró náà ìlú yín kọ́ o ìdílé yín oríkì àgbòlé yín ṣe ti gẹ́ẹ̀tì. Méjèèjì mo fẹ́ fún yín màá fún yín ní ti màá fún yín ní ẹ dúró màá fún yín ní ti ilé màá tó fún yín ní ti ìlú mi kẹ́lẹ́ mọ̀ pé original ọmọ Yorùbá gangan la wa. Mr. Abdullahi tí ìdílé yín ní kẹ́ẹ̀kì ẹ fi ti ìlú lẹ̀. ẹ máa ń ṣe báyìí. ẹ ṣe ó yẹ lè gbóhùn sókè ẹ ṣe ó yá. ok ti ìdílé wa àwọn náà máa ń kì ní ọmọ ọlá ọmọ oyè ó ní àwa ni ọmọ ọlá ọmọ oyè wọ́n ní àwa ni ọmọ òrójòde Yòwúláké ṣe ń gbọ́ ṣé gbogbo yín ṣe ń gbọ́ ṣé yín ẹ tẹ̀síwájú à ń gbọ́ yín ọmọ ọlá ọmọ yìí ọmọ òrójò ṣakin àbí kílẹ̀ pé à ń gbọ́ yín. ọmọ oyè làwa so kò lè ọmọ sẹ́yìn fẹ́ mọ yìí sọ́mọ ok ẹni tó jẹ́ ẹ dúró òun ní náà mò ń kì. èmi lọmọ kìnṣákin ṣe ti ṣe tán. àgbà kan. ọmọ kìnṣákin oríṣiríṣi. ṣé àwọn ilé tábàdé kẹkẹ bàbá tí àdá ẹ lè ka fatia ẹ lè kí oríkì ìdílé yìí ó dẹ lẹ́yìn lẹ́yìn pé Yorùbá làwọn jẹ. ọ̀ya ṣèbẹ́yìn ṣèbọ́mọ ẹ dúró ṣèbọ́mọ Yorùbá lẹ́yìn ṣèbọ́mọ Yorùbá lẹ́yìn eléyìí tó jẹ́ òsì yìí tí má taba ní kó. kọ́wọn Saudi pàdé yín kọ́wá ní sọ́mọ Yorùbá ní kẹwàá ní kọ́wá ní àpé ẹ sọ ẹ̀sán kan pa lẹ́yìn kẹwàá ní Yorùbá ní òkè wọ́n ti mọ̀ kíyàn kan wá wà ń bẹ kó wá jọ̀rẹ́ àràbù yẹn kó wá ní pé ẹ kí oríkì ìdílé yín kẹwàá ní èmi lọmọ oyè èmi lọmọ ọlá èmi lọmọ kìnṣákin ẹ̀yin náà gbọ́n nǹkan tẹ́ sọ ọmọ kìnṣákin gbogbo nílò wèrè ló ṣe Islam lóòótọ́ gbogbo lé o. olówó èkó ẹ má bínú ẹ ní sùúrù Abdullahi. ìyẹn ẹrú omi ìgbẹ́ tẹ́ ń sọ pé mo ń gbọ́ yín ó yá. abọ̀ òkúta rí ẹrú omi sẹ̀mísẹ́mí. Abdullahi ní sùúrù. kí ló tẹ́ ẹ̀ mú tẹ́ ẹ̀ jẹ́ ká sọ̀rọ̀. ìdí tó fi mú tẹni wípé wàá ní sùúrù ni ó ti yẹ ilé onílé ló wá èèyàn tó wá tó jálejò kò lè máa sọ̀rọ̀ tó nílé lọ. wá dúró kẹ́ máa ṣàṣe. ṣé ẹ̀ ń gbà wá. ṣé o ti rí. wọn dára wọn lójú rárá wọn kàn ń ṣe ẹran nàrà dán. tó bá jẹ́ wípé èèyàn tí ọmọ tí wọ́n kọ́ nìyẹn ìwọ̀n pẹ́yìn Fúlàní ẹ̀ lẹ́kọ̀ọ́ tó yẹ pé wọ́n kọ́ ẹni wo ò ní délé onílé kó máa sọ̀rọ̀ ju onílé lọ wàá kọ́kọ́ jẹ́ kó nílé ṣàlàyé fún ẹ nǹkan tóun ń ṣe nínú ilé ẹ̀ ibi tó lè mẹ́sẹ̀ wèrè tí ò lọ́kọ ńlé yìí ní ṣe wèrè tí ò lọ́kọ ńlé single mother tí ò lọ́kọ ńlé lórí ibú tí ń sàtẹ́ tó ń bá dáadáa káàkiri. Abdullahi àmọ́ pé Islam kí n pọ́n obìnrin lé. ẹ má jábọ́lẹ̀ ẹjọ́ send request padà. ẹ mọ̀ pé kí n pọ́n obìnrin lẹ́nu Islam àmọ́ pé Muhammadu lè fi jọ Muhammadu lùyàwó Aisha. àwọn ọ̀wá rẹ̀ bàjẹ́ kó sọ ti ilé ẹ̀ dáadáa ẹ̀yìn tó ti rí fún gómìnà dáa. àwọn ọmọ màálù wọn ní kó kí oríkì ẹ ó lóun ọmọ ọlá ọmọ oyè ọmọ kìnsáàkì. nínú Ìsìlámù àti ẹbọ tẹ́ ẹ ṣe kiri àwọn olókùnrin lé. ẹ má mute ìwọ ẹja. kílẹ̀ tẹ gbé wèrè méjì wọlé lásìkò kan náà wọn ní fún àwọn lọ́rọ̀ sọ. tẹ̀rú lánàá kí báwo náà ṣe ń lo obìnrin nílé yìí ní àwọn baba yín tẹ́ ń sọ yẹn. àwọn sọ̀rọ̀ ẹ̀ ní ká sọ̀rọ̀ ẹ̀ máa mú tiwa. ṣáwọn bàbá wa Yorùbá ló ń sọ àbí. kí láǹfààní pa gòkè àwọn bàbá yín tó jẹ́ lẹ́bọ̀ ni àwọn tó wọ́n jẹ́ lẹ́bọ̀ ni dísà àwọn bàbá wa Yorùbá jẹ́ n talking to friend let me tell you something sẹ́rí ẹ̀yin gangan lẹ̀ kí n ṣe Yorùbá gidi wàláhì nísìsiyìí tí máa sọ fún kẹ́kẹ́ parí òwe kan nísìnyí kò sẹ́ni tó lè parí ẹ̀ ń bì tí máa pọ̀ bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ń bì tí máa di òwe kan lẹ́yìn tó parí òwe. wọ́n ní kò kí oríkì ẹ̀ náà wọ́n ní kò kí oríkì ẹ̀ ò tí ì ṣe tó bá pa òwe yẹn tá bá mọ̀ sí wàá fi Ìsìlámù lẹ̀. Àkànbí ẹ tiẹ̀ kọ́kọ́ fele lẹ́jẹ́ kó parí oríkì ìdílé ẹ̀ náà ọmọ ọlá ọmọ oyè ọmọ kìsákin ó yá parí oríkì ẹ̀. kọ́kọ́ kí oríkì.
kí oríkì ẹ dárúkọ ìlú mi fẹ́. a ní kò kí oríkì ẹ tán ọmọ ọlá ọmọ oyè ọmọ kìsákì àkànbẹ́dà pé ó ní ọmọ kìsákì ló sọ mẹ́yẹn o ọmọ kìsákì àbí àbọ̀mọ Wọ́n tó kìsákì bá fowó sí ju ilé bàbá wọn lélẹ̀. Ẹgbọ́n tó ó ní lè òfin kí oríkì ẹ ọmọ ọlá ọmọ oyè ọmọ kìsákì ayé kí ìsìlámù oríkì ẹ ayé ìsìlámù padà bàjẹ́ ó ni. dẹ̀ lè kàtàbá sí àdá ó lè ká fásitì àwọn oríkì lè tó ká wọn máa yà sí kìyàn torí ìyẹn máa wú ẹ wá lọ gbé kúránì àtàdísì wa ẹ ní sórí Ó rẹ ga o. àṣírí yín ti tú. ẹni ò fún gbogbo yín ẹ jẹ́ ká sọ̀rọ̀ ṣé ọmọ kìsákì mo dákọ mo ní Okay, àwa okay, lọmọ ó yá, ó yá, òrójòdè ó yá, Yòwúláké oríkì ẹ, ó like yá kì. Yòwúlá gbọ́ Yorùbá ní tí mo sọ Ó yẹn yá ìjìnlẹ̀ kì, Yorùbá ó ni yá, ẹni tí ò bá okay, jẹ́ ọmọ Yorùbá ó yá, gidi ò lè mọ̀ ìtumọ̀ túmọ̀ rẹ̀, ẹ̀. ó yá, ó yá, ó mo yá. ní ọmọ òrójòdè Yòwúláké like mi ì fẹ́ máa dárúkọ mi lọ fún àwọn tó lè mọ̀ mí lé kò yẹ kí n máa rí yẹn mọ́rú àwùjọ báyìí that's why so but this thing jẹ́ ń sọ fún ọ jẹ́ mi náà fún ọ lówó ìkẹ́kọ̀ọ́ wá parí ẹ̀ fún mi tó bá parí ẹ̀ fún mi gbogbo nǹkan tó bá fẹ́ kí n ṣe màá ṣe gbogbo nǹkan tó bá fẹ́ kí n ṣe màá ṣe ó yá. ẹ kíra yín ó yá àti kíra dákẹ́ mi kí wo oríkì kí ni wí ìdílé. kíra yín ṣé dandan ìwọ ló bá ń lóríkì ilé wa ni. alẹ́ Yeah, àbẹ́ okay, fún ilé okay, ẹ̀kún okay. tẹ bá kì í Apart from oríkìlé, dúró mi. rẹ jẹ́ kẹ́ni lọ́mọ ṣeré ẹ̀hún tẹ bá lẹ́lòmí tó lè ẹ̀hún tó wà lókè ẹ lè ṣí máìkì ẹ kí oríkì yín oríkì ìdílé yín kẹ́ lè mọ̀ pé ètò tá à ń ṣe àwọn tó wà sátọ bá fẹ́ wọlé bí àwọn àlè ti grab láti sàlẹ̀ ọmọ òṣè pààrọ̀ ẹ lè ṣí máìkì yín ẹ káàsán ọmọ òṣè